ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. bàbá wa olùfẹ́ wa wọn alátìlẹ́yìn wa, ibi ìṣáájú wa, ọlọ́run tó fẹ́ wa tí kò fi wá sílẹ̀, ọba tó fi àánú mú wa rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù ìkẹta, ọlọ́run tó pa gbogbo ẹtì rẹ̀ kúrò nínú ayé wa, nínú ẹbí wa, gbogbo tó jẹ́ ẹtì ló mú wa ṣe àṣeyọrí pọ́nbélé nínú rẹ̀. ògo ni forúkọ yín ọlọ́run wa. ọ̀rọ̀ tí a gbéyàwó lẹ́nu kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. tó ta gbàdúrà lórúkọ Jésù Kristo Olúwa wa. Àmín àmín. orúkọ Jésù. ìwé ọ̀run ṣíṣí tí a tẹwọ́ olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè kọ, ẹni ọjọ́ ẹtì ọjọ́ 21 oṣù kẹta. àkòrí tí a gbéyàwó lẹ́ni sọ wípé irúgbìn ọlọ́run, irúgbìn ọlọ́run. àmọ́ àkọ́sórí wa nínú ìwé Pétérù kínní orí ìkíní ẹsẹ̀ ìkẹtàléníogún. Pétérù kínní orí ìkíní ẹsẹ̀ ìkẹtàléníogún. bí a ti tú yín bí kì í ṣe láti inú irú ti ìdíbàjẹ́ wa o, bí kò ṣe èyí tí kì í díbàjẹ́, nípa ọ̀rọ̀ ọlọ́run tí ń bẹ láàyè tí ó sì dúró. nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jòhánù kínní orí ìkẹta ẹsẹ̀ ìkeje dé ìkẹsàn. Jòhánù kínní orí ìkẹta ẹsẹ̀ ìkeje dé ìkẹsàn. ẹ̀yin ọmọ mi, ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn yín o. ẹni tí ó bá ṣe olódodo, ó já sí olódodo gẹ́gẹ́ bí òun ti ṣe olódodo. ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ni o, nítorí láti àtètèkọ́ṣe ni èṣù ti ń dẹ́ṣẹ̀. nítorí èyí ni ọmọ ọlọ́run ṣe farahàn láti pa iṣẹ́ ìṣùrùn. ẹnikẹ́ni tí a bá ti pa ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀ o, nítorí irú rẹ̀ ó ń gbé nínú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé a ti pa ọlọ́run bí. wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. nígbà tí irúgbìn ọlọ́run bá wà nínú rẹ, ẹ̀ṣẹ̀ yóò di ìríra sí ọ. kò sí bí ebi ṣe lè pa ológbò tó kò ní jẹ ìgbẹ́ o. bíbélì kíkà wa tòní sọ pé tí a bá bí ọ nípa ti ọlọ́run, o kò lè dẹ́ṣẹ̀ nítorí irúgbìn ọlọ́run wà nínú rẹ. gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run, irú ìdánwò yòówù kí o kojú, irúgbìn ọlọ́run inú rẹ yóò ràn ọ́ lọ́wọ́ láti lè borí rẹ̀. àwọn ènìyàn tó máa ń sọ pé àtúnbí ni wọ́n, tí wọ́n sì ń gbádùn ẹ̀ṣẹ̀, kò tí ì di ẹni ìgbàlà tòótọ́ o. ẹ̀ṣẹ̀ máa ń yan àwọn ènìyàn, ó máa ń yà wọ́n nípa kúrò lọ́dọ̀ ọlọ́run, yóò sì sọ wọ́n di òǹdè fún Sátánì. ìwé Tímótì kejì orí ìkejì ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. tí o bá ń gbé nínú ẹ̀ṣẹ̀, ó yẹ kí o ké pe ọlọ́run fún ìgbàlà rẹ̀, kí o mú irúgbìn ẹ̀ṣẹ̀ kúrò, kí ó sì fi irúgbìn tirẹ̀ dípò. ọlọ́run yìí ó ń yí àwọn onígbàgbọ́ padà láti ìjọba òkùnkùn sínú ìjọba ìmọ́lẹ̀ rẹ̀. ìwé Kólósè orí ìkíní ẹsẹ̀ ìkẹtàlá. ó sì ń fún wọn ní ìdánimọ̀ tuntun àti ẹ̀jẹ̀ tuntun. gẹ́gẹ́ bí irúgbìn máńgòrò kò lè so èso ápù o. àwọn kìrìsìtẹ́nì kò ní ìkápá láti so èso ẹ̀ṣẹ̀ nítorí irúgbìn ọlọ́run wà nínú wọn. ẹ̀wẹ̀, tí onígbàgbọ́ bá kọ̀ láti bójútó àti láti mú irúgbìn yìí dàgbà sókè, ẹ̀ṣẹ̀ yóò borí ẹni náà. gbígbé nínú ọlọ́run jẹ́ ọ̀nà kan láti gbin irúgbìn ọlọ́run nínú rẹ, kí o gbà á láàyè láti yọ jáde, kí o sì mú èso òdodo wá. ẹsẹ̀ àkọ́sórí wa tòní sọ pé a ti tú ọ bí ní irúgbìn tí kò díbàjẹ́, ìyẹn ọ̀rọ̀ ọlọ́run, èyí tí ó wà láyé tí ó sì wà títí láé. ọ̀rọ̀ rẹ̀ ó mú ju ìdàkídà olójú méjì lọ, ó sì lè mọ èrò inú ọkàn ṣáájú kí wọ́n tó di ṣíṣe. ìwé Hébérù orí ìkẹrin ẹsẹ̀ ìkejìlá. àwọn kìrìsìtẹ́nì tó gba ọ̀rọ̀ ọlọ́run láàyè láti gbé inú wọn lọ́pọ̀lọpọ̀. Kólósè orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún yóò dúró tiri nínú ìdánwò àti ẹ̀ṣẹ̀. ẹ̀ṣẹ̀ jẹ́ iṣẹ́ òkùnkùn, ṣùgbọ́n ọlọ́run mú ìmọ́lẹ̀ àti òye wá. orin Dáfídì orí ìkọkàndínlọ́gọ́fà ẹsẹ̀ àádóje. mímọ̀ ọ̀rọ̀ ọlọ́run yóò mú ọ gbọ́ àti láti wà ní ìkíyèsára
ìwọ yóò lè rí àwọn ewu tó wà nínú àwọn ìṣẹ̀lẹ̀ kan kí o sì fi ara rẹ pamọ́ láti má bọ́ sínú ewu náà. Ìwé Òwe orí 22 ẹsẹ̀ 3. Jósẹ́fù rí ibi tí ó wà nínú ìbéèrè tí ìyàwó Pọ́tíférì béèrè lọ́wọ́ rẹ̀, ó sì sá lọ. Ìwé Genesis orí 39 ẹsẹ̀ 12. Sámúsónì ní tirẹ̀ kò lè rí ibi tó wà nínú ẹ̀bẹ̀ Dìláílà títí tí ó fi pẹ́jù fún un. Ìwé àwọn onídàájọ́ orí 16 ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 21. Tó o bá fẹ́ jẹ́ ohun èlò ńlá ní ọwọ́ Ọlọ́run, o gbọ́dọ̀ mú ọ̀rọ̀ Ọlọ́run ní pàtàkì. Ohunkóhun tí ó bá dè ọ́ lọ́nà níbi ọ̀rọ̀ Ọlọ́run, ó fẹ́ pa ọkàn rẹ ní o. Irúgbìn Ọlọ́run nínú rẹ ni yóò wà ní ìpamọ́ kúrò lọ́wọ́ ìdíbàjẹ́ ẹ̀ṣẹ̀, nítorí ó bá mú ọ̀rọ̀ rẹ̀ sínú rẹ gẹ́gẹ́ bí ohun tó jà jù. O gbọ́dọ̀ mú ọ̀rọ̀ rẹ̀ sínú rẹ gẹ́gẹ́ bí ohun tí ó jà jù. Má ṣe gba ara rẹ láàyè láti di òǹdè fún Sátánì o. Kókó àgbéyẹ̀wò: ǹjẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ni ò ń ṣàṣàrò rẹ̀ ní ojoojúmọ́ bí? Ǹjẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ni ò ń ṣàṣàrò rẹ̀ ní ojoojúmọ́ bí? Ìwé orin Dáfídì orí 119 ẹsẹ̀ 117. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti máa gbé nínú ọ̀rọ̀ rẹ, kí ọ̀rọ̀ rẹ kí ó máa gbé nínú mi, kí èmi kí ó lè máa gbé nínú ọ̀rọ̀ rẹ, kí ó lè mú mi máa dàgbà sí, kí n má sì ṣe yẹsẹ̀ láéláé. Olúwa yóò fún wa ní oore ọ̀fẹ́ ní orúkọ Jésù. Olókùnkọ̀láyàpọ̀ ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.